Ṣòkòtìyà o ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. ẹ kú ojúmọ́ ẹ̀yin èèyàn mi mo ní ká tó bẹ̀rẹ̀ rìkọ́dí láàárọ̀ yìí kí sáré fi kankan tó yín létí ìròyìn tó ń gbóná fẹlifẹli ètò kan wà lórí Ṣòkòtì TV ètò ìgbẹ́jọ́ òun la pè ètò ìgbẹ́jọ́ kí lètò ìdálé lórí tí ẹ bá ní ìṣù láàrin ọkọ àtìyàwó láàrin bàbá àtọmọ láàrin ìyá àtọmọ láàrin ọ̀rẹ́ méjì tí kò ṣeé yanjú tá a fẹ́ gbé lọ ilé ẹjọ́ tá a fẹ́ gbé lọ police station ọ̀nà wà tá a lè fi yanjú ẹ̀ láàrin ara wa nítùbí ìnùbí lórí Ṣòkòtì TV ẹ jẹ́ ká subscribe kẹ́ ẹ wo ohun tètò ìdálé lórí ètò kò sí tó lè le títí tí ò ní dẹ̀rọ̀ kò sí tó lè gbóná títí tí ò ní tútù please subscribe to Ṣòkòtì TV ẹ gbádùn ara yín ètò ìgbẹ́jọ́ òní program Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run òní pírẹsẹ́ńtà ẹ gbádùn ara yín gbà síbẹ̀. ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé èmi ọmọ yín náà ní Wálé Abdulrasaq Ṣòkòtì ẹni tá a papapapa tí ò kú Ọlọ́run bẹ lẹ́yìn wa ni. mo fẹ́ báwo ọmọ Yorùbá sọ ọ̀rọ̀ Yorùbá mi bá ọmọ àlè Yorùbá sọ̀rọ̀ àwọn ọmọ ọkọ àwọn típíkà ọmọ Yorùbá torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ọmọ àlè ń dá sí kò jẹ́ ká mọ ìyàtọ̀ láàrin ọmọ ọkọ àtọmọ àlè ìgbà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ń dá sọ̀rọ̀ láṣẹ máa rí wọn pé ọmọ àlè leléyìí torí Yorùbá kì í ronú báyìí. ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ ká ṣọ́ra ká má ṣẹ̀rú ẹgbẹ́ wa tá a bá ṣọ́ra Elédùmarè kò ní jẹ́ ká ṣẹ̀rú ẹgbẹ́ wa o kíní yìí mi tí ẹ fẹ́ kó gùn rárá torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ bá mi listen sí nǹkan tí ẹnìkan sọ nípa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi listen. Yeah, good morning, my brothers and sisters. This is Mr. Owens Robinson from CNN Connect and CNN News. The information reaching us, a lot of us can see what is happening, that our food is giving us cancer everywhere today as a result of the deal that Tinubu just signed with Bill Gates, the GMO. A lot of fruits you eat now are not really natural fruits. If you see the way watermelon looks now, it's not like the way he looked before. If you see the way okra looks now, it's not like the way he looks before. Let us be very careful. Most of the things we are eating now are poison. I don't know where Tinubu is carrying money to. All the one that he has made, and Akpabio, and all of them that have signed this deal. God bless Jonathan. He rejected it. Obasanjo also rejected it. The way you see this man Bill Gates fly into Nigeria every week, he wants to do everything possible to reduce population of Nigeria. If you go to hospital today, you need to see the way people are sick. Kidney problem, kidneys are failing like nothing else. When I was growing up, we hardly heard of somebody have kidney problem. It was very difficult, but today,
Look at hospitals being built. People are going for dialysis. Go to Zenith Medicals in Abuja here and see the crowd. Little children they bring every day for dialysis. What we are eating is killing us. Stay away from watermelon. Stay away from watermelon. Also stay away from most of the fruits you are eating. They are not natural. They are chemicals, and it's killing our people. Aṣíwájú náà ló sì gbìn. Watermelon, what the cucumber is also not good right now. These are fruits that are natural that is good before, but now they are poison. Stay away from cucumber. Aṣíwájú ti gbìn àwọn tí ó gbẹ̀mí wa. Apple, stay away from apple. Then this garden egg that we used to enjoy, they've also tampered with it. They are not okay anymore. So try to eat something very local. Some of those that are safe. Most people now in Abuja, they order food from their villages, their states. The food that are coming from the north are poison. Aṣíwájú náà rẹ̀ dẹ̀ ń poison. And our people, thank God that our people, most states have started rejecting. You see when they are bringing all this fertilizer, they are being already mixed with GMO chemicals. Ẹ wo, eléyìí náà ti tó báyìí. Ẹ̀yin ọmọ Yorùbá, ọjọ́ wo la tó gbọ́n ṣé a gbọ́n sá? Mi sọ pé àní làákàyè wa kò sí ẹ̀yà náà tó gbọ́n tó wà. Ṣùgbọ́n ọjọ́ wo la tó gbọ́n pé èèpà tó bá ń para rẹ̀ ló máa lóhùn pajá. Torí ajá tí èèpà ń pa yẹn inú ajá ni èèpà wà. A wá máa ṣe nǹkan tí ó pa ajá yẹn. Bẹ́ẹ̀ tí ajá bá dẹ̀ ti kú, èèpà náà rọ̀rùn. Ibi tó ń gbénú yẹn náà yóò di nǹkan míì nígbà tí ẹni tó nínú yẹn bá ti kú, òun náà kú síbẹ̀ ni. Ìyẹn ni Yorùbá sọ pé èèpà ń para rẹ̀ olóhùn pajá. Àwa Yorùbá a dẹ̀ ń para wa. A dẹ̀ ń gbéra wa lẹ́sẹ̀. Ẹ dákun torí Ọlọ́run. Cancer. Gbogbo wa la rántí, mo máa rán yín létí. Mo ti tú lórí aago mi ò tètè rí, but màá padà rí náà, màá sì lò. Gbogbo yín lẹ mọ̀ gbà tí àwọn ọmọ òbí kan tí wọ́n kóra wọn jọ sí ibì kan, ó jáde lórí íńtánẹ́ẹ̀tì o. Mo ti èlò ń gbà yẹn, mi ìrántí fídíò tí mo ti lò mọ́ ni bá ti yọ́ láti bẹ̀. Bá tún fi síbì. Tí wọ́n jókòó tí wọ́n ní the only thing táwọn lè ṣe báyìí ni pé káwọn fèsì ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Káwọn máa sọ oríṣiríṣi, kí kálukú máa sọ pé táwọn ó fi drop ìjọba yẹn. Gbogbo yín lẹ rí àfọlójú. Now, eléyìí wá ń sọ̀rọ̀ cancer pé Aṣíwájú àtẹnìkan wọ́n ti lọ gbàbọdè lọ́dọ̀ ẹnìkan tí cancer ó fi pa wá tán ní Nàìjíríà. Péré tí cancer fi wà Nàìjíríà tó fi ń pààyàn Nàìjíríà sí kò síbi kankan tó ti ń ṣẹlẹ̀ náà tó bẹ́ẹ̀. Ẹ̀yin yẹn mi ẹ má jẹ́ ká tanra wa jẹ. Ẹnu ìwé wọn bá kékeré táwa náà kà yìí, Ọlọ́run ti jẹ́ ká lajú sí ọ̀pọ̀lọpọ̀ báwo la ṣe lè wádìí nǹkan. Mo wá decide láti wá ìdí. Mo wá ẹ gbọ́ nǹkan tí àwọn answer tí mo rí. Cancer cases in America have been on the rise, with an estimated 2,041,910 new cases and 618,120 deaths expected in 2025. This represents a steady increase in total cases due to population growth and aging, despite declining rates for some cancer types. One top cancer in the US
breast cancer 316,950 new cases, 170 death, 42,170 death. Prostate cancer 313,780 new cases, 35,770 death. Lung and bronchus cancer 226,650 new cases. 124,730 deaths. Colorectal cancer 154,470 new cases. 52,900 deaths. Melanoma of the skin 104,960 new cases. 8,430 deaths. The cancer is shifting with rising incidence rate among women and young adults. Women under 50 have an 82% higher incidence rate than men. And lung cancer incidence in women surpass that in men among those under 65. Would you like to know, would you like to know more? That is, America ni mo kà fún yín yẹn. America ni mo kà fún yín yẹn. Ẹ dákun, mo fẹ́ ká tún farabalẹ̀. Ẹ fẹ́ ká farabalẹ̀. Ní total rẹ̀, leading cause of cancer death. Lung and bronchial cancer 124,730 deaths. Breast cancer 42,680 deaths. Pancreatic cancer 51,980 deaths. Prostate cancer 37,770 deaths. Colorectal cancer 52,900 deaths. Now, ẹ̀yin èèyàn mi, ẹ dákun torí t'Ọlọ́run. Recognized son of Gombe State. Ẹ má bínú. Who will enjoy our support. Ẹ má bínú. Ẹ dákun torí Ọlọ́run. Ní Amẹ́ríkà nìyẹn o. Mo research ti London, ìyẹn tó fẹ́ ga jù ti Amẹ́ríkà yìí lọ. Ẹ dákun torí Ọlọ́run. Ṣé aṣíwájú náà ló pawọ́pọ̀ pẹ̀lẹ́ nìkan tí wọ́n sign ìwé kan against káwọn Amẹ́ríkà ó máa kú àtàwọn ará London kan máa kú? Ọjọ́ wo ni mùmú ó tó gbọ́n lórílẹ̀-èdè yìí? Ọjọ́ wo la tó gbọ́n? Téèyàn bá sí ọpọlọ sílẹ̀, ẹ dákun ẹ gbọ́ràn dandan tí ọmọkùnrin yẹn ń sọ. Ọmọ Yíbò dẹ̀ ni. Ẹ gbọ́ bí tó ti lóun ń sọ̀rọ̀. Kẹ́ ẹ lè bá nígbàgbọ́ nú ẹ̀. Kẹ́ ẹ lè nígbàgbọ́ nú rẹ̀. Kí ló dé tóun ṣe ya fídíò message kó send ẹ̀ ká mọ̀ pé ní báyìí ló ń sọ̀rọ̀. Káyé ibi tó BBC tó ti lóun sọ̀rọ̀ yẹn kí BBC ò rí i pé yes lóòótọ́ workers àwọn ni. Ọlọ́run ò ní jẹ́ ká gọ̀kú o. A ní gọ̀kú o. Ọmọ Yorùbá mo fẹ́ ká kúrò nínú ìpayín kèké. Lénìí, gbogbo èébú ayé ìpátá lórí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu 90% ẹ̀ látọ̀dọ̀ wa ni. Ẹ dákun kí ló dé gan-an? Ṣé ẹ mọ̀ pé Aṣíwájú ò tí ì di olórí orílẹ̀-èdè tí àwọn èèyàn ṣáà ti ń bú sáà? Tán bá ní
nínú àwọn politician tá a ní Nàìjíríà o tá a náà gbé lọ sí kóòtù jù wá síwájú ní number 1. Wọ́n sì ń lọ sí kóòtù ìgbà tí wọ́n bá lọ sí kóòtù tí kóòtù bá wá dáyàn láre lórí tí wọ́n gbé lọ sí kóòtù fún ṣé àátùmọ̀ tìyẹn mọ́ lọ́rùn ni torí kóòtù máa investigate débi tó yẹ kán investigate dé ní lẹ́yìn tí wọ́n bá ṣe investigate yẹn tán ẹ̀yìn yẹn ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ mú àbájáde wọn jáde ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ gọ̀kú ní láyé now gbogbo ìgbà yẹn ó ti kúrò nípò gómìnà tipẹ́ ti kúrò nípò sẹ́nẹ́tọ̀ tipẹ́ ẹ wo ìbàjẹ́ ẹ wo oríṣiríṣi ó ń jalè ó ń ṣe kinní kan ó ń gbowó ó ń gbé cocaine ó ń gbé gbogbo ẹ̀ kí ló dé tó bẹ́ẹ̀ kí ló wá dé tó jẹ́ pé àwa ọmọ Yorùbá náà la wá máa wá pọ̀ nídìí ẹ̀ ṣé ẹ mọ̀ mo máa ń sọ ọ̀rọ̀ kan tí tàkúté bá gbé ajá tó wá ń jẹ ìrora tó ń pariwo tó ń ké tára nígan tí wọ́n bá ń kọjá lọ tó wá rí pé kí ló ṣe ajá yìí tó ń pariwo báyìí tó wá try pé kí n ti ẹ̀yà kí n wò tó wá rí pé tàkúté ló wà lẹ́sẹ̀ rẹ̀ ajá ò ní mọ̀ pé tó wá decide pé o fẹ́ túlẹ̀ kúrò nínú ìnira yẹn kó gba òmìnira ẹ̀ padà ajá yẹn ò ní mọ̀ pé o fẹ́ ṣe olóore ni yóò máa gé ẹ̀jẹ̀ ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá rí lójú mi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá rí lójú mi bọ̀ sáwà fi ọpọlọ ajá wé tọ̀pọ̀lọpọ̀ yín ni sáfi ọpọlọ ajá pé ẹni tó bá fẹ́ yọ wá nínú àdánwò ayé òun gangan ni ọ̀tá wa now ṣé a kì í gbọ́ nǹkan tí ó ń wáyé láti òkèèrè ní lórí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ pé the local one yìí náà lásán máa tẹ̀bà tì sáá níbi tá a ti lè pe àná ní èní tá a ti lè pe òní lọ́la pé òní yìí lọ́la tá a dẹ̀ mọ́ proof ẹ̀ ibi tí 1+1 ò kì í jẹ́ 2 ìlú tí 4+4 kì í ṣe 8 now a sì tẹ̀bàtì yẹn a sì jókòó tì náà pé yes a ti ní ìròyìn gidi lọ́wọ́ èyí yẹn jẹ́ ká ṣọ́ra n ti ń bẹ lọ́wọ́ èèyàn kì í jọ̀yàn lójú àfìgbà tí èèyàn bá sọnù o àgbà tó bá sọnù o ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ń sìn ni Aṣíwájú ń ṣe iṣẹ́ lórí ẹ̀ gan o ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n ti ń wá tí a gbọ́ pé wọ́n ń wọlé jù tí wọ́n ń gbé àwọn èèyàn wa tí wọ́n ti táwọn Fúlàní yẹn ti operate ẹ débẹ̀ ń sìn o ẹ lọ wo àwọn èèyàn tí wọ́n kó kalẹ̀ o ẹ lọ wo àwọn èèyàn tí wọ́n kó kalẹ̀ fún wọn láti protect wọn ó kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gófúnà ni wọn ò ní láárí ọ̀pọ̀lọpọ̀ gófúnà ni ò ní láárí ọ̀pọ̀lọpọ̀ gófúnà ni wọn ò mọ táwọn óòtì táwọn ṣe lórí Nàìjíríà lórí àwọn táwọn ń gọ́fà wọn ọmọ and n tó lágbára jù nínú ẹ̀jẹ̀ tẹ́ ẹ jẹ́ wa ni pé ẹ ń láti protect life and property of your citizens ẹ dákun ṣé ẹ wá ń ṣe mọ́ báyìí kí ló dé tí gbogbo ẹ̀ wá dà báyìí torí Ọlọ́run kí ló dé tí gbogbo ẹ̀ wá dà gbogbo nǹkan tí wọn ń bá lọ́wọ́ àwọn ọmọ Yorùbá wọ́n bẹ̀rẹ̀ sí ní bá lọ́wọ́ wa gbogbo nǹkan tá a kì í ṣe a bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo nǹkan tó jẹ́ tiwa kò jọ wá lójúmọ́ kò ní mínì sí wa mọ́ wọ́n ti rọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí wa lọ́pọlọ now táwa kan bá wá sọ̀rọ̀ pé eléyìí ò rí báyìí ló ṣe yẹ kí eléyìí ò rí àbí báyìí leléyìí ṣe rí wọ́n wá kó àwọn ìsìn wẹ́wẹ́wẹ́ kan jáde wọ́n ní wọ́n mọ̀ bú wa èmi ò ní ìsìn kankan fún lésì ẹ̀yin bàbá wọn ni kẹ́ ẹ jáde ìwọ tó mọ̀ pé yes n tí mò ń sọ dá mi lójú ẹ ní àfà jáde kí n interview ẹ kí mi pẹ̀lú ẹ ọjọ́ sọ̀rọ̀ ká wá gbé sórí íńtánẹ́ẹ̀tì ṣebí
ìwọ náà sáré ọ̀rọ̀ táwọn èèyàn bá sọ ń pa mi wàá ráwọn ọ̀rọ̀ táwọn èèyàn bá sọ ń pa rẹ̀ gbogbo tí n bá béèrè kò dáhùn kódà bí wọn náà fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi tó bá ti jẹ́ nínú lórí ọ̀rọ̀ Yorùbá màá dá ẹ lóhùn torí èmi ò kéwú tí n bá dẹ̀ kéwú ní ìròpọ̀ yẹ kó jẹ́ wàhálà nígbà tó jẹ́ pé àwọn èdè Nàìjíríà gan wà tí mi ò mọ̀ lẹ́yìn Haúsá lẹ́yìn Yorùbá mi Haúsá gbédè mi Ìgbò ń bẹ ń bí àwọn ọ̀dọ́ máa ń bẹ ń bí àwọn kàjé ń bẹ ń bí bẹ́yẹn àwọn bẹ́ńdẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tí ìgbédè wọn lè ti torí ẹ̀ pa mí náà Árábù làwọn Sáúdí máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ògbóyìnbó àwọn oríṣiríṣi àwọn èèyàn ok China mélòó wọn ló gbóyìnbó sóyìnbó náà fi ṣe tí wọ́n ń ṣe yẹn ni ibi tí China bá ilé ayé dé lórí ọ̀rọ̀ àwọn oríṣiríṣi nǹkan tó ń ṣe àwọn nǹkan tó ń ṣe yẹn agbára àlúwo ló tún ka kí ni Saudi gbèsè rí ẹ dákun ẹ sọ fún wa pé nǹkan báyìí ló ń jáde láti Saudi nínú gbogbo nǹkan tá à ń bóyá tá à ń jẹ tá à ń mu tá à ń ṣe gbogbo ẹ̀ olórí burúkú kan wá jáde ó ń kọ̀ǹdẹ́mù gbogbo nǹkan tá a gbé ńlẹ̀ wa ó ní aṣíwájú àtẹnìkan ti jọ pamọ́ pọ̀ wọ́n ti sá ìkíní kan tí ó sì kú pa àwọn ọmọ Nàìjíríà kí ló dé tẹ́ ẹ máa bá to this extent náà àwọn ọmọ Yorùbá kan ó dẹ̀ máa fẹ̀yìn inú wọn máa dùn sí nǹkan yẹn torí Òbí làwọn tẹ̀lé mi ò ní ẹ má tẹ̀lé Òbí èmi ò ní kéèyàn má tẹ̀lé tó bá wù èmi ò ní ọjọ́ wo lẹ gbọ́ tí mo jáde tí mò ń kọ̀ndẹ́mù Òbí pé bóyá ọwọ́ nǹkan tá a ti gbọ́ nípa Òbí náà ṣé kò tí ì tó sọ̀rọ̀ lé lórí ni ọjọ́ wo lẹ á gbọ́ tí mo gbé Òbí kalẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí ní kọ̀ndẹ́mù ẹ̀ lẹ́yìn táwọn èèyàn bá sọ àwọn èèyàn míì tó bá sọ rárá ń pa ẹ̀ tí mo dẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ ṣe lórí ẹ̀ máa gbé ó máa sọ ẹ̀ ń tọ́sọ àìdá ń pa ẹ̀ tí mo dẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ ṣe lórí ẹ̀ máa gbé aṣọ bọ̀ pé kẹ́ ẹ gbọ́ pé mò ń fẹnu mi kọ̀ndẹ́mù ẹ̀ ẹ dákun politician wo lẹ gbọ́ tí mo jáde tí mo kọ̀ndẹ́mù directly àfi tí n bá máa sọ generally pé bí irú àwọn gómìnà wa ní ilẹ̀ Yorùbá wọn ò ṣe dáadáa tó ẹ jẹ́ ká fèsì wọn mo dẹ̀ ó ti tó bí fídíò mẹ́wàá báyìí tí màá sọ pé ẹ jẹ́ ká fèsì wọn ẹ jẹ́ àfi Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà lọ́rùn sílẹ̀ díẹ̀ aṣáwọn àwọn tó ń gba tanstiri iye tí wọ́n ń gbà tẹ́lẹ̀ kí la rí tó tanstiri nínú nǹkan tí wọ́n ń ṣe wọ́n fi ń kọ́ gáràjì fún wa ṣé gbogbo aláàmà wọ gáràjì lọ ni ṣé gbogbo àwọn tó ní mọ́tò yẹn náà wọ́n mọ̀ wà mọ́tò gbogbo ẹni tó nílò káà náà yóò mọ̀ wà káà ẹ̀ wọnú gáràjì lọ ni nínú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lóde òní káwa ní gáràjì náà fáwà torí ẹ tó sọ nǹkan mi lẹ́yìn gáràjì tó fáwà lọ́yọ̀ so ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká fi ojú síbi tí ọ̀rọ̀ wà ẹ jẹ́ ká kọ̀ǹpléènì mò ń pariwo fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tá a jọ wà nínú bloggers yìí ẹ jẹ́ ká pariwo ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹni tó bá ṣe dáadáa ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹni tí ò bá ṣe dáadáa àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá nítorí àwọn náà wọ́n pa ni àsìkò Ọlọ́run tó ni Ọlọ́run fi wọ́n ṣe sábàbí pé ọjọ́ tá a dá fún ẹ pé tó ẹ̀rù ẹnìkan lé mi káàkiri kò bí mi kò bá mi o torí pé mo mọ̀ pé Ọlọ́run wà mo dẹ̀ mọ̀ pé mò ń ṣe n tó dáa torí pé n tí mò ń ṣe tó dáa yẹn dẹ̀ ní mo mọ̀ pé ó máa tako àwọn kan yìí ṣe wá ní expect kéèyàn wá bú mi tẹ́ ẹ̀ bá wá bú mi ọmọ àlè gidi nìyí ni bọ̀ ẹ mọ̀ràn àwọn ọmọ kéékèèké àwọn ọ̀dún yẹn wá ẹ̀yin gangan ni kí ẹ wá ìkan sọ pé àwọn ọmọ mi tí n bá lọ Amẹ́ríkà tí n bá travel lọ ìlú òyìnbó tí bá àwọn ọmọ mi tí wọ́n bá ń sọ òyìnbó mi ò kí ń gbọ́ accent wọn mi ò ń gbọ́ bọ́n ṣe ń sọ̀rọ̀
mi ò mọ bí ó ti rí torí mi ò tí ì lọ́mọ ọmọ ní ìlú òyìnbó mi ì lọ́mọ ọmọ he or she no mi ò tí ì ní kankan tọ́jú ọmọ nílùú òyìnbó and gbogbo ọmọ mi Nàìjíríà náà wà lẹ́yìn ọ̀kan tó wà bẹ́ẹ̀ so èmi ò wá ní lajúlẹ̀ kí Nàìjíríà ó bàjẹ́ Nàìjíríà la sì wá ń sìn ọ̀rọ̀ Nàìjíríà la máa sọ bọ̀ a máa sọ tiwa tó kàn wá tiwa tó jẹ wá lógún nílẹ̀ Yorùbá a máa sọ mọ́ torí pé kì í ṣe ẹ̀ṣẹ̀ ká béèrè pé a fẹ́ òmìnira kì í ṣẹ̀ṣẹ̀ o ṣùgbọ́n ọ̀dà ẹ dákun ṣé a gba òmìnira lẹ́nu òní sí ọjọ́ tí election kù yìí tá a bá wá mọ̀ pé a ní gba òmìnira lẹ́nu òní sí ọjọ́ tí election kù yẹn ẹ dákun ẹ̀yin èèyàn mi ṣé ẹni tó wà ń bẹ̀ ń sìn láwàá dojú ogun kọ ẹni tó jẹ́ pé gbogbo òpó tá a dé rí láyé lọmọ Yorùbá wà lẹ́nu ẹ tí ẹ kọ́kọ́ ro ẹyọ kan yẹn ká tiẹ̀ fi máa pọ́n ẹni ilé pé ṣé bí Ọbásanjọ́ ibi wọn lára yín ni tẹ́lẹ̀ kémi ó tó tú àṣírí pé kì í sọmọ Yorùbá pé Yorùbá kan assist ẹ débi tó dé yẹn ni àbí mi ò sọ fún yín àbí mi ò sọ bàbá tó bí wọn mi ò gbé àwọn àti bàbá wọn sẹ́gbẹ̀ẹ́ wọn ṣé ẹ rí yàtọ̀ láàrin àwọn méjèèjì tó gbà tó Ọbásanjọ́ pẹ̀lú gbogbo tó Ọbásanjọ́ kó jọ nílẹ̀ Yorùbá títí tó fi ṣe olórí orílẹ̀-èdè lẹ́ẹ̀mejì ẹ dákun ẹ sọ fún mi kí ni Ọbásanjọ́ ṣe in return fọmọ Yorùbá ọ̀nà tó lọ oko Ọbásanjọ́ lo ọdún 8 ọ̀nà tó lọ ọ̀nà oko wọn lọ́tà wọn ò tún ṣe wọ́n lè ọ̀dà gọ́fúnà ń gbà yẹn náà gọ́fúnà so ò lè tún ọ̀nà ọ̀dọ́ mi ṣe yẹn wàláhì Ọlọ́run nínú ọ̀gbìn ọjọ́ kejì ni gọ́fúnà wọn bẹ̀rẹ̀ lórí ẹ̀ wọ́n dẹ̀ ń lò bẹ́ẹ̀ ẹ wá ní ká má sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ ẹ̀yin èèyàn tá a bá sọ̀rọ̀ ká mú ìpín tó ń bẹ lójú ká fi hàn ojú òní mà pé tóun ṣe ò dáa I am not here to come and condemn anybody ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó bá wà condemnable máa condemn ẹ̀ gbogbo tó bá wà condemnable wàláì máa condemn ẹ̀ torí pé bí mo ṣe wà yìí ọjọ́ náà ń talẹ̀ lọ so bọ́jọ́ náà bá wá ń talẹ̀ lọ ṣé àwa ní ilé ìṣòótọ́ kankan náà tá a fi kúkú náà ni ṣé ẹ mọ̀ pé gbogbo tá à ń ṣe yìí náà àwa ó padà lọ ńgbà bá lọ náà yóò sì wà lórí ayélujára yìí náà tí gbogbo ayé ò fi mọ̀ pé àwọn alágbájá dẹ̀ sọ báyìí o àwọn alágbájá dẹ̀ sọ báyìí o ṣùgbọ́n mò ń bẹ lóhùn pé nǹkan tí yóò ṣẹlẹ̀ láburú tí màá fi sọ fún yín pé ṣé bí mo sọ fún yín àbí mi ò sọ fún yín mi ìfẹ́ mo bẹ lóhùn kọ́ lọ́wọ́ mọ̀jì ó ṣẹlẹ̀ torí I've told you so many things gbogbo plan àwọn ọmọ alákatakítí mùsùlùmí láàrin wa gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run ń fàṣírí ẹ̀ hàn mí èmi nìkan dẹ̀kọ́ Ọlọ́run ń fàṣírí ẹ̀ hàn gbogbo ọmọ yòókù tó òjìrì àwa náà ti mọ̀ sí wípé nǹkan tiwa gangan tá a gbé dání wà very very important ju tẹ́ni ẹlẹ́ni lọ very very important ju tẹ́ni ẹlẹ́ni lọ ṣẹ́rí very soon màá wá di olóòṣà gangan very soon gbogbo tí wọ́n ń ṣe ńlẹ̀ Yorùbá tó jẹ́ culture and tradition wa màá bẹ̀rẹ̀ sí ní máa wà ń bẹ̀ màá máa gbé jáde màá máa fi hàn gbogbo ọmọ Yorùbá ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ìwọ tó bá kú ni kú tẹ́yìn bá lè wá fọ́ọ̀sì ẹ̀sìn Lárúbáwá tẹ́lẹ̀ wá fọ́ọ̀sì ẹ̀sìn Kìrìsìtẹ́nì lè wà lórí ní ilẹ̀ Yorùbá kí lẹ ṣe máa sọ kí lẹ ṣe fẹ́ sọ pé èmi ò gbọdọ̀ gbé tèmi lárugẹ kí ni ń dùn yín nínú pé mi ń gbé tèmi lárugẹ kí ni ń dùn yín nínú pé mò ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn kan tó ń balẹ̀ ayé yìí jẹ́ kí ni ń dùn yẹn dà ṣé tí mo ní ń ba ayé jẹ́ sọ ń táyé ṣe ni tó bá jẹ́ pé àwọn tí mo ní ń ba ayé jẹ́ tó bá jẹ́ pé wọ́n ń táyé ṣe ni it's another thing gbogbo wa yìí náà la dẹ̀ rí pé gbogbo ayé náà ládẹ̀ rí wípé kọ́lọ́run lédùmarè kó wà pẹ̀lú wa ni ojú òní tì wá ṣe rí nǹkan tí mo mú wá yẹn mo fẹ́ kẹ́ ẹ gbà pé láti sìn ín lọ
oríṣiríṣi lẹ́ẹ̀ máa gbọ́ tí wọ́n máa sọ ń pa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí wọ́n ti sọ pé n táwọn ń fẹ́ nìyẹn tẹ́ ẹ bá dẹ̀ rántí orí íńtánẹ́ẹ̀tì náà ni wọ́n máa ń lò gbogbo nǹkan sọ ń jọ́ sí gbogbo pílà wọn jọ́ sí gbogbo bí wọ́n ṣe fẹ́ wọnú kí ni wọ́n ń porúkọ ẹ̀ tàwọn àwọn INEC wọ́n ṣe fẹ́ wọnú instrument wọn tán fẹ́ ṣe gbogbo ẹ̀ tí wọ́n máa kó tó wà ń bẹ̀ kó tí wọ́n máa kó kíní tí wọ́n máa kó mi ṣe gbogbo ẹ̀ pátápátá ẹ mọ̀ gbogbo ẹ̀ náà sọ pé gbogbo wa dẹ̀ rí èmi náà gbé sórí íńtánẹ́ẹ̀tì náà ó ṣe máa wá jọ wá lójú tẹ́nìkan bá ń sọ nǹkan kan pa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lásìkò òṣèlú yìí ẹni yẹn ẹ dákun ó ṣe jẹ́ sìn at least ó ti lọ bí ọdún mẹ́ta àtàṣíwájú ti wà lórí ìkíní ó ṣe jẹ́ sìn lọ́wọ́ àṣọ fún wa àbílànà àbíjẹta náà ṣe lọ sáà ìkíní yẹn tí ó ti yá ń fún yàn ní kánsà Nàìjíríà tẹ̀rí èmi ò ní kí ẹni tí ó bá sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n mo fẹ́ kéèyàn gbọ́ pẹ̀lọ́pọlọ ọmọ Yorùbá nídìí máa ń gbọ́ nǹkan pẹ̀lọ́pọlọ jù láyé torí bọ́lọ̀ ń ṣe dá wa Ọlọ́run dá wa lọ́pọlọ àtúnwá mọ̀ ọ́ lò so mo bẹ̀ ẹ̀yin èèyàn ẹ dákun torí tọ́lọ́run ẹ má jẹ́ ká jìyà o ẹ má jẹ́ àjíyà o ẹrù tí ń bẹ ńlẹ̀ yìí kì í ṣe ẹrù ọmọdé o àwọn tó lè gbé náà ń gbé lọ́wọ́ yẹn o mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tí Aṣíwájú bá parí ọdún 7 báyẹn ẹ̀yin náà mọ̀ ibi tá a máa bá dé nígbà náà ṣe mọ̀ pé tá a là ń fẹ́ ṣé bí àwọn ní ká mọ̀ pín tá a bá pín ẹ sì jẹ́ kálukú ọmọ ìwọ̀nba at least ká tiẹ̀ regionalize ìgbà tá a regionalize ń jọ́sí náà Nàìjíríà ń jẹ́ ẹyọ kan náà ní náà ẹ jẹ́ a regionalize nítorí bá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa kó jẹ́ pé ẹ̀bi wa ni tó bá ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá ẹ̀bi Haúsá ni tó bá ń ṣẹlẹ̀ nílẹ̀ Yíbò ẹ̀bi Yíbò ni tó bá ń ṣẹlẹ̀ nílẹ̀ Yíbò ò lè wọlé Yorùbá tó bá ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá ò lè wọlé Yorùbá tó bá ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ò lè wọlé Yíbò kò lè wọlé Haúsá. So àfi ètàn bá rí pé ó dáa nínú tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ni wọ́n lè adopt lọ́dọ̀ wọn ìtàwọn náà bá rí pé ó dáa nínú tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn a lè adopt irú iṣẹ́ àgbẹ̀ tí wọ́n ṣe ní north ń sìn mo ń bá àwọn èèyàn sọ gbogbo wa ní láti dáko nígbà tí mi bá dá tí wọ́n dá béèyàn ó ṣe wá gbówó lé owó gàárì nígbà tí mo ní ẹ̀gẹ́ tèmi náà lè yan bó ṣe á gbówó lórí iṣu èmi ní iṣu ìwọ náà ní tó ta ní ọ̀rà lọ́wọ́ ara wọn so ẹ jọ̀ọ́ torí tọlọ́run ojú òní tiwa Ọlọ́run dẹ̀ fún wa ní ilẹ̀ tó dáa wàláhì béèyàn bá wà lójú wíńdò ẹ̀ lókè tí kóró ata tó bá ṣèèṣì bọ́ sílẹ̀ Ọlọ́run Lédùmarè ń gbọ́ yóò hù tó kí la tó ń fẹ́ ojú òní tiwa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ gbé Aṣíwájú lárugẹ o ẹ má jẹ́ kí ó jẹ́ pé ìgbà tó bá yíwọ́ tán láṣẹ mọ́ regret o Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní kẹ́ ẹ jẹ́ kó parí tẹ̀ní ọ̀yìn within now and that time Ọlọ́run á ti kọ́ wa máa ṣe pẹ̀lú ògo Ọlọ́run bí ó sì ṣe rí nìyẹn ìyẹn ọmọ kò tó òjìire mo kí yín o ẹ̀yin tẹ́ ẹ bá bù mí ìyẹn má bù mí o ìní kó má ṣẹgbẹ́ mi o ìní kí wọ́n má ṣẹgbẹ́ mi o ìní kó má tẹ̀lé lómi o ṣùgbọ́n ní tí mò ń sọ ni pé ká sí ọpọlọ wa lẹ̀ ká wò ta ló yẹ ká tẹ̀lé ọ̀rọ̀ epo tó wọ́n ń sìn gbogbo alámọ̀ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kọ́ ok ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín látìgbà tépo ti ń wọ́n bọ̀ láti ayé àwọn gòwọ́ nǹkan kan tépo ti ń wọ́n bọ̀ tán bá kọ́kọ́ gbé lókè tó wọ́n ti mọ̀ pé àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n á lè débi 3 kọ́bọ̀ 4 kọ́bọ̀ 5 kọ́bọ̀ mẹ́ ibi tí ó stay sí nìyẹn tí ẹni yóò fi parí rìjíìmù ẹ̀ nígbà tí epo ń wálẹ̀ ní Nàìjíríà mọ̀ bí láti 1004 1005 táwọn èèyàn ń tà fún wa adẹ̀ ti bá dórí 800 plus 830 820 àwọn kan ń tà 780 790 per litre now owó tó ti wá padà sí 1350 1360 1380 ń bò mí báyìí gbogbo aládẹ̀mọ̀ pé ìyẹn kì í ṣẹ́rù ẹnìkan ìhùn rírí wọ́n sẹ́ndì fídíò kan sí mi níbi tí wọ́n ti ń tò fépo
ní London mi ò rírú ẹ̀yìn gbọ́ rí táwọn èèyàn ti ń kíù fepo ní London. So ó túmọ̀ sí pé eléyìí tó ṣẹlẹ̀ yìí àwọn wèrè kan tó ti ń fi ibú Tinubu báwọn ti sọ pé epo gbowó lórí ṣé Nàìjíríà nìkan lè ti gbowó lórí báyìí dákun ṣé gbogbo àmọ̀dí tí epo fi gbowó lórí báyìí dákun ṣé àmọ́ reason tán bá tiẹ̀ tó lọ bọ́ǹbù bí tí olórí Amẹ́ríkà ń lérí pò máa bọ́ǹbù yẹn tán bá bọ́ǹbù ẹ̀ lọ́nà ọmọ ibi tí epo ó dé bóyá àmọ́ ara lítà kan 5,000 nínú ìmọ̀ kọ́lọ́ Olódùmarè ọmọdé ó burú fún wa débẹ̀ yẹn orí yẹn sì ń lérí àkọ́dẹ̀ṣe tí ò lè ṣe. So ẹ̀yin èèyàn ẹ dákun torí tọlọ́run mo bẹ̀ yín ojú òní tì yín mo wá bẹ̀bẹ̀ ni ẹ jẹ́ ká jáwọ́ lórí mímọ́ bú aṣíwájú tàbí máa kọ̀ndẹ́mù ẹ̀ pàápàá jùlọ àwa tá a jọmọ Yorùbá ẹ jẹ́ ká rántí oore Yorùbá sọ pé bọ́ bá sóore tí ò gbé wọn ní wọ́n tẹ̀yẹ̀ bá sóore tí ò gbé ó ti lọ́wọ́ kan kánú ni aṣíwájú sóore gan fáwọn ìran Yorùbá ẹ wo iye ọmọ Lagos State ẹ wo iye ọmọ Ogun State ẹ wo iye ọmọ Ọ̀yọ́ ẹ wo iye ọmọ Èkìtì ẹ wo iye ọmọ Oǹdó ẹ wo iye ọmọ Ọ̀ṣun ẹ wo iye ọmọ Kwara ẹ wo iye ọmọ Kogi tí aṣíwájú ti ràn lọ́wọ́ tí wọ́n ti dèèyàn sóun nìkan ní bẹ ní ilẹ̀ Yorùbá tó lówó ni sówó rẹ̀ tiẹ̀ tó owó àwọn ẹlòmíì àwọn tán lè bùn aṣíwájú lówó wà ní lẹ́kọ̀ọ́ gbogbo ilé tú àkàkọ eré táwa ń ṣe táwa mọ táàrí ẹnìkan tí nǹkan kan ṣe tí 20,000 wà lórí àkáǹtì wa tá transfer 10,000 sílẹ̀ sáwọn bá ń ṣerú ẹ̀ ni àwọn ọba ń ṣerú ẹ̀ bẹ́ẹ̀ bá dẹ̀ ní 20,000 ní àkáǹtì tó wá rẹ́nìkan tí kan ṣẹlẹ̀ sí tó transfer 10,000 sí owó tó ná ju owó ẹni tó ní bílíọ̀nù ní àkáǹtì tó wá rẹ̀ tí ìyá 2, 3, 4 million jẹ tó wá sẹ́ndì 2 million sí èmi tí mo sẹ́ndì 10 million sí owó tèmi ju 2 million tó sẹ́ndì yẹn lọ because nínú 10,000 tèmi 20,000 lèmi ní lọ́wọ́ òun ní billions of naira ó sẹ́ndì 2 million ó túmọ̀ sí pé tèmi tó bá jẹ́ pé mi lèmi wà ń pò yẹn millions ni mo máa send tó túmọ̀ sí nìyẹn ìjà ṣe dáadáa gbogbo ẹ̀yin tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà ti ṣe fún lẹ́yìn olóṣèlú ẹ̀yin náà ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ jáde ẹ̀yin náà ẹ ṣe dáadáa ẹ̀yin tẹ́ ti wà ń pò ẹ ṣe dáadáa àìṣe dáadáa yín ló fà tẹ́ tọ́pọ̀lọpọ̀ fi ń blame aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí nǹkan tí ò yẹ kán blame wọn sí Ọlọ́run á wà pẹ̀lú wa ojú òní tiwa a ní fojú sunkún ara wa ìbò ló tún ń bọ̀ lọ́nà yìí ẹ má jẹ́ ó dìjà ilẹ̀ Yorùbá o ẹ má jẹ́ káwa ọ̀para wa o lórí ìbò ẹ má jẹ́ adénàdéra wa o lórí ìbò ọmọ ìyá ni wa o ọmọ ìyá ọmọ bàbá ni wa o ẹ má jẹ́ àpara wa o ẹ má jẹ́ àjọlé o wẹ́ẹ̀tì ọdún ìjọ́sí ẹ má yẹ ẹ̀mí tó bá lọ o àsìkò òbò ló tún ń bọ̀ yìí o ìwọ tí èyí bá ṣe ọmọ àlè Yorùbá ẹ má dìjà àlẹ́ ńlẹ̀ Yorùbá o ẹ jẹ́ kálukú ṣe tó bá wù ní o ní àǹfààní àti báyàn sọ̀rọ̀ ọ láǹfààní àti sọ sínú èsì ta bóyá àlè rẹ tí ó gbọ́ nípa tó sọ yẹn tó náà wò pé ibi tó tọ̀ yẹn òun náà nídìí láti tọ̀ ìyẹn ò dìjà láti sọ àtẹ́fí wípé àwa ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì Ọlọ́run Olódùmarè ara gbogbo ẹ̀yin yòókù náà lọ́wọ́ ojú òní tiwa àní fojú sunkún ara wa ẹ má jẹ́ kí ní ìgbóhùn jù báyìí lọ torí àsìkò mo kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrì pé ojú ò fẹ́ra kù.